Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Josie. Wọ́n wà nù tá à ń sọ yìí o. Bí owó fún mi láti fi ra ọjọ́ ayé mi. Ogún ìdílé mi ò fẹ́ rà lọ́wọ́ mi pẹ̀lú owó. Máa gbá ẹ nìkan o. Máa ná ẹ nìkan o. Ẹni yìí ni ọmọ ọ̀jẹ̀ ni yín tó ti yé yín. Díẹ̀ níbi tí mo ti rí yín yẹn ọmọ ọ̀jẹ̀ lèmi náà. Kò yé yín àjọ ń gbé egun ni. Kódà wàhálà kan ti ṣe láàrin àwọn méjèèjì lórí ọ̀rọ̀ oníbàtà. Ìyẹn bàtà bàbá kan wọ́rẹ̀và nínú ibi tí mo ti rí yín yẹn. So ti yín sì tẹ́ fi jẹ́ ọ̀gẹ̀ níyì tẹ́mi ń jẹ́ fìwà ṣayé tẹ́mi jẹ́ iná ẹ jẹ́ tí mi ìkílẹ̀ wí olórí ẹ̀ṣọ́ ta ló lórí ẹ̀ṣọ́ tẹ́ ẹ bá understand ọ̀gẹ̀ níyì ẹ ṣá understand olórí ẹ̀ṣọ́ kẹ̀kẹ́. mo tẹ̀sẹ̀ mọ ibi tẹ́ ń lọ rèé ẹ bá ti rí yín báyìí sẹ́mọ̀ pé ojú yín ò jọ wá yín o ẹ bá rí yín bẹ́ẹ̀ ṣe dúró yìí wọ́n rò pé bóyá ní education kan tó ṣe rẹpẹtẹ yìí o wọ́n rò pé graduate ni wọn ò ní mọ̀ pé ẹgbẹ́ ọ̀nà iléèwé kọjá bí tí wọ́n rẹ̀ kọ́ mọ́. ẹ mọ nǹkan tí mò ń ṣàlàyé sọ mo mọ tí mò ń sọ kí lẹ́ ń sọ tó ó lè jẹ ojú àlá ni mo ti rí yín bọ̀ lójú àlá tí mo ti ojú kí lẹ́ pé ó lè jẹ ojú àlá ni mo ti rí yín bọ̀ lójú àlá tí mo ti rí yín yẹn ẹ jẹ́ olórí ẹ̀ṣọ́ at the same time orúkọ. ìjọba lu yìí àmọ́ wọ fúnra rẹ lọ́sọ̀ pàdé òtọ́ sí ọ lórí ó mú adé tó yẹ kó o dé kọ́ yí ọ lórí báyìí ó sì mú ó sì dé sórí ọba wa tuntun. ẹ̀sà jẹ́ ẹ̀ lálàáfíà ní ìtì ìkú mo wà láàyè bí wọ́n ṣe smart tó yìí màá jẹ́ wàá gbé adé mi màá gbé fún yàn kọ́kọ́ ní ilé gbé fún bàbá ẹ̀ bí ilé gbàdé fún pẹ́kọ́ ní kábọ̀ sọ pé màá gbé fún yàn kọ́ tó wá gbé obìnrin tó wá jẹ́ fẹ́ bí sọ̀la. òbí wọ́n bí wọ́n ló sọ pé ọ̀fẹ́ rẹ̀ ìbí jalè lọ. ó ní ọmọ fi nù ọgbọ́n ọmọ jẹ. kàyúsì èmi bẹ́ẹ̀ sì rèé ń ọ̀fẹ́ ọ́sàgbà ń gun ọ. jẹun tí gbogbo yín fẹ́ ṣe èrè àbí àwọn olóyè náà jókòó wọ́n ṣe dákẹ́ mẹ́rẹ́ ẹ dákẹ́ mẹ́rẹ́ mọ́bẹ̀ ajẹ́pẹ́ ẹ ti jọ rò papọ̀ ẹ ti jọ sọ́kò sí wàhálà ó ti rí o ó tán péré o máa jó lọ́mọ ṣe kí ni mò ń wọ ẹ̀yìn ẹ oníkebe oníkebe sáàbì sòwájú kò sí wàhálà mi ò jọba yín mọ́ mo ti fọba yín lẹ̀. ọgbẹ́ náà mo tún ẹkùnrin láì sáwọ́. Wọ́n ti pẹ́ sọ́sọ́, yóò sì rí sọ́sọ́, bẹ́ẹ̀ ni mo sọ, àtàkì, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, ẹ máa gbé lọ ẹ máa rú lọ. láyọ̀ ẹ bàlẹ́ láyọ̀ kí n sí géètì bọ̀. ẹ ṣe ìtàn ìbí ẹ̀tì. ẹni sí géètì
ẹ máa ṣí mo máa jáde tẹ́ ẹ bá ṣí mi lè jáde. Wòlé ọ̀la tí pẹ̀lú eré sá. Kẹ́mọ̀ wo ẹ̀kan mọ̀gá ni o. Ọ̀gá wa títẹ́lẹ̀ kẹ́yìn tó dé. Tí a bá jáde lọ báwọn, tí a bá ń bọ̀, yóò di ní àwọn kankan tí wọ́n bá wa rà. Ìyá káàbọ̀ ọmọ kú ní. Tí a bá yìí tó bá tó fẹ́ jáde báwọn, wọ́n tó fún wa ní àwọn kankan náà. Wọ́n ti yé yín. Ẹni báyìí sí géètì. Mo ti bá yín sí géètì. Mo ti bá yín sí géètì. Mo dúpẹ́ láyọ̀ lẹ́bàá lé o. Adúpẹ́ o, mo sì máa ń lo kíní bóònù tẹ́ dé sójú o. Tẹ́ gbọ́. Mo gbé wọn láńdíkà. Mo kọ́kọ́ gbé ngógó. Kò lọ. Mo gbé 1.5. Kò wọ́. Mo sáré 2.5. Mo gbé láńdíkà. Ẹni mo tẹ̀ ṣe mọ́, ẹni mo bẹ́ẹ̀ mo wájú ni, bẹ́ẹ̀ wẹ̀yìn ni, ẹni tẹ bíríkì, àbí kẹ́ ẹ mọ́ tẹ kí ni yẹn nù, pépépépépépépépé, débi pé ẹni tí ń bọ̀ lọ́kàn kò ní mo ti ṣe mọ́, àbí kẹ́ ẹ mú fóònù ká lẹ́nu sókè báyìí, ká wọ́n ṣe Snapchat, selfie, títí, tẹni tí ń bọ̀ lẹ́yìn, tí obìnrin mọ̀ ti ṣe mọ́, tí ó tẹ bíríkì, tí ó kò sí kànga. Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe, unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.